Ẹ kú dédé àkókò yìí, ó tójọ́ mẹ́ta kan níbi gbogbo tẹ́ ẹ ti ń wò mí lágbára Ọlọ́run, ojú òkú ní tiwa. Ọkàn wa kúkú balẹ̀, ẹ gbọ́ ta nọmọ, ta ló lọmọ? Ẹ máa béèrè pé ìbéèrè wo leléyìí? Ìtàn tí mo fẹ́ mú wá lọ́wọ́lọ́wọ́ yìí ó ní í ṣe ká bira wa léèrè wípé ẹ gbọ́ ta ló lọmọ? Gbogbo ẹ̀yin abiyamọ tòótọ́ lọ́kùnrin lóbìnrin, ẹ jẹ́ ká máa wò ó ká tó ṣe ohunkóhun, ẹ jẹ́ ká máa wo ìgbésẹ̀ tá a bá fẹ́ gbé kó má bàa bu wá lọ́wọ́, kó má bàa pa wá lára, kó má bàa di ohun tí ọmọ ń sọ pé ìgbà má jẹ́nu ìyá òun lòun gbà jáde wálé ayé, torí pé àkàìmọye ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run yìí tó jẹ́ wípé ààbò sábẹ́ aṣọ ni o. Ìtàn kan la fẹ́ mú, ẹ ti mọ̀ pé lórí ètò a ò kì í dárúkọ ẹni tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí tàbí ibi tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀, ṣùgbọ́n ẹ̀kọ́ tí ó ń bẹ níbẹ̀ la fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jẹ yẹ̀wò. Ẹ̀kọ́ tó wà níbẹ̀ kẹ́ ẹ jẹ́ ká jọ fojú inú wò, ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣá. Ọmọbìnrin kan ni, abiyamọ lòun náà, torí pé Elédùà ó jogún ọmọ fún un, ṣùgbọ́n tó wá ṣẹlẹ̀ rèé o. Ọmọbìnrin yìí, ọmọ tó bí méjì nínú wọn, ẹ jẹ́ mọ̀ wípé àwọn ọmọ wọ̀nyí wọn ò mọ bàbá wọn. Ẹni lọ́nà wo? Wọn ò mọ bàbá wọn, nítorí pé gbogbo ẹni tó bá ń jẹ adùn kó máa rántí pé adùn á máa pani lára o. Yorùbá bọ̀ pòwe, wọ́n ní wípé ikú ń jọ̀gẹ̀dẹ̀, ikú ń rèdí, ikú ò mọ̀ wípé ohun tó dùn ló ń pani. Obìnrin yìí ó jẹ́ nìkan tá a lè sọ pé ó láìkì ìbálòpọ̀ púpọ̀, kódà ó jẹ́ ẹni tó jẹ́ wípé olójú kò rí ò lọ ni, gbogbo èèyàn ni wá ṣe. Ẹni ọmọbìnrin yìí, ẹ jẹ́ mọ̀ wípé ó lóyún, kò sí mẹ́ni tó fún un lóyún. Nígbà tó máa gbé oyún fún ẹnìkan, ó gbé fọ́kùnrin kan, ìyẹn gbà á. Ọkùnrin tó gbà á yìí, àṣé ó tún sọ fẹ́nìkan, ó lérò wípé ẹni tóun sọ fún kò ní gbà á. Ẹni kejì tó sọ fún ló padà gbà á. Ẹni àkọ́kọ́ sọ pé òun kọ́ lòun lóyún. Ẹni kejì, ìyẹn gba oyún. Ó wá ti gbàgbé wípé òun ti sọ féèyàn kan wípé òun ló lóyún. Kí n má fọ̀rọ̀ gùn, wọ́n bí ọmọ yìí, ó ń wá owó tó máa fi tọ́mọ. Ọmọbìnrin yìí mi ò ní dárúkọ, ṣùgbọ́n ọjọ́ orí rẹ̀ ó kéré jọjọ. Àwọn ìyá ẹ̀ ló bá tọ́mọ yìí, wọ́n ṣe ìkómọ nílé àwọn ìyá ẹ̀. Ẹni tó kọ́kọ́ lọ bá, ìyẹn fún lówó nínú owó ìkómọ, pé ṣùgbọ́n má sọ pé èmi kọ́ mo lóyún o, èmi kọ́ mo kàn ràn ẹ́ lọ́wọ́ ni o, torí pé èmi náà jẹ́ ń bẹ̀, ò ní mo ṣe kówó fún ọ. Ọkùnrin tó gba ọmọ yìí, ìyẹn ò kúkú mọ̀ wípé kì í ṣòun nìkan lòun ṣe ń bẹ̀. Kí n má fọ̀rọ̀ gùn, ọmọ mà dàgbà. Ó nígbà tọ́mọ yìí dàgbà ni ọkùnrin tó kọ́kọ́ lọ gbowó yẹn bá sọ pé ó dáa. Ọmọkùnrin tó kọ́kọ́ lọ bá tó fún lówó tó pẹ̀lú owó ìkómọ, ọkùnrin kejì náà ṣe ń bẹ̀, ó ṣe mọ̀ pé inú ilé yẹn ló gbọ́mọ wá. Kí n má fọ̀rọ̀ gùn, ìyẹn wò pé òun ò lè fọmọ síta, ìyẹn ti fẹ́ ìyàwó mi, ìyàwó tó fẹ́ ìyẹn ò wá tètè bímọ, ló ṣe lọ bá pé ọmọ tó ní o bí nígbà yẹn, ọmọ òun ni òun fẹ́ gbà á. Ọ̀rọ̀ yìí ṣáà di wàhálà. Ẹ jẹ́ mọ̀ wípé adájọ́, lọ́ọ̀yà bá wọn dá sí lágboolé, kì í ṣe ilé ẹjọ́ o, àwọn lọ́ọ̀yà tí wọ́n máa ń lọ pè, wọ́n lọ bá lọ́ọ̀yà yẹn, ìyẹn bá wọn dá sí. Wọ́n bá lọ ṣe DNA àbí kí náà pè, wọ́n bá lọ ṣe, ó bá jẹ́ kó mọ̀ wípé bàbá tó tọ́mọ láti ìbẹ̀rẹ̀, òun kọ́ ló nọmọ òun, òun kọ́ ló nọmọ. Ọmọ yìí ó ti wọ ọmọ ọdún 16 kó tó di pé wàhálà bẹ́ẹ̀lẹ̀. Ẹni tó nọmọ tó tọ́mọ láti ìbẹ̀rẹ̀ sọ pé òun ò ní fọmọ́lẹ̀. Wọ́n ní òun tó lọ àyẹ̀wò yìí pé wọn ò ṣe dáadáa. Ẹnu àyẹ̀wò yìí ò ṣe dáadáa, kò ṣe dáadáa, mi ò ní fọmọ́lẹ̀. Níbẹ̀ làwọn ti gbọ́ ìtàn yìí o. Ẹ gbọ́, ẹni àkọ́kọ́ tó tọ́mọ tó fún wọn lówó tó yẹn sọ pé òun ò gbóyún, wọ́n mà níyẹn ló nọmọ. Ẹni tó sì tọ́mọ láti ilẹ̀ kẹ̀rí, ó ní òun ò ní gbọ́mọlẹ̀.
pé irọ́ ni tẹ́ẹ̀sì tí wọ́n lọ ṣe ló pa. Ẹ gbọ́, ibi tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ yẹ̀ wò rèé o. Ìdí tí ẹni yìí tí ò bá ronú dáadáa kó tó gbé ìgbésẹ̀ yìí, ìyẹn ni tó lọ ṣe tẹ́ẹ̀sì yìí, ṣé mọ̀ wípé kò ní bí wàhálà. Ẹni tó wá ronú dáadáa yìí tó gba ọmọ sọ́dọ̀ tó wá tọ́ ọmọ láti kékeré tó fi dàgbà di ọmọ ọdún mẹ́rìndínlógún. Ẹ gbọ́, kí ni kóun wá ṣe? Ó tọ́mọ láti ìbẹ̀rẹ̀ dé ọmọ ọdún mẹ́rìndínlógún. Wọ́n wá sọ pé kì í ṣe ọmọ òun. Wọ́n sì wà lẹ́nu ohun tá à ń sọ yìí torí pé bàbá tó tọ́mọ ó ní òun ò lè fọmọ́lẹ̀ pé àkọ́bí ọmọ òun ni. Ẹni tó sì kọ́kọ́ lọ gbóyún bá ń gbà yẹn lọ́hùn-ún, ìyẹn sọ pé òun lòun nọmọ. Ìdí nìyẹn mo ṣe pé ìtàn tòní pé ta ń nọmọ. Gbogbo àwa tá a jẹ́ olówó nàbì tàbí gbogbo àwọn obìnrin tó jẹ́ wípé a ò dúró sójú kan ṣo, ṣe là ń bá tètè kiri. Ìtàn láyé o, ohun tá a bá ṣe lónìí ó máa padà dìtàn. Nítorí náà ẹjá máa ro ẹ̀yìn kó tó di pa àṣe ohunkóhun. Ọmọ yìí, ipò wo lẹ lérò pé ọmọ yìí máa wà? Bàbá kan jà sí níbí, bàbá kan jà sí níbi tó ń gbé. Èwo ló fẹ́ yà sínú méjèèjì? Ẹ jẹ́ mọ̀ wípé ọmọ yìí ilé ayé rẹ̀ ò yé mọ́. Kódà àwọn ọ̀rẹ́ rẹ̀ gan tó mọ̀ ládùúgbò, ìyá yìí ó sọ pé ńṣe ni wọ́n fi ọmọ òun, ìwọ bàbá ọlọ́mọ púpọ̀, ìwọ ọmọ oníbàbá púpọ̀ nílé ìwé tọ́mọ yìí ń lọ. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ètò yìí, ẹ jọ̀ọ́ ẹ bá mi dá sí i. Àmọ̀ràn wo lẹ fẹ́ fún ọmọ yìí? Ẹ bá mi tàtẹ̀ránṣẹ́. Àmọ̀ràn wo lẹ fẹ́ fún ìyá ẹ̀? Bàbá tó tọ́mọ tó fi wọ ọmọ ogún ọdún ó dín mẹ́ta, 17 years old, kí ni kó sọ? Bàbá tó sì sọ ńgbà yẹn pé òun kọ́ lòun lóyún, kí ni kóun náà wá ṣe? Ìyàwó tí bàbá àkọ́kọ́ fẹ́ ò bímọ fún un, wọ́n ní kó lọ gbé ọmọ tó wà ń ta wọlé. Ẹ bá mi tàtẹ̀ránṣẹ́ síbẹ̀. Àmọ̀ràn wo lẹ fẹ́ fún wọn? Màá kúkú jíṣẹ́. Ẹ bá mi share fọ́nrán yìí, ẹ bá mi share àwọn ètò yìí. Lágbára Ọlọ́run a ò ní jẹ̀bi o. Ṣómìwá Emmanuel, lágbára Ọlọ́run pẹ̀lú ire àti ayọ̀ á fi pàdé. Ire o.